Hello, ẹ̀yin èèyàn mi. A kú dédé wòyí o. Ṣáàfíà la bá yín. Ẹ ṣeun. Wọ́n ní Ọọ̀ni ó fẹ́ lọ sí vacation pẹ̀lú Naomi. Ẹlẹ́ni ẹlẹ́ni ti jẹ́ ó ti múra ó ti sọ fún bóyá kó máa bọ̀ ní airport o. Kó pàdé òun ní airport wọ́n lo private jet. Wọ́n náà dẹ̀ ti ń sọ pé àwọn fẹ́ lọ sí vacation. Àwọn tó mọ̀ wọn ara wọn. Olórí Mariam. Wọ́n ní bóun náà ṣe ń sọ pé àwọn jọ máa lọ ni o. Kábíyèsí a jọ máa lọ sí vacation. Wọ́n rò pé bóyá kábíyèsí nìkan ló fẹ́ lọ sí vacation. Wọ́n ní kán tó dé airport. Ṣé mo pé agídí náà fi ń bá kábíyèsí lò ń sìn? By force by fire. Torí kíní wọ́n ti jọ wọ́n lójú pé any moment nǹkan kí nǹkan tó bá fi sí tó bá wí fọ́ gbọ́ngbọ́ lọ gbọ́ngbọ́ bọ́n ṣe máa ń sọ. Ó ti lérò pé bóyá oògùn wọ́n yìí ń ṣiṣẹ́. Wọ́n ní bó ṣe dé airport ó yà ó. Meanwhile, pé Naomi ti lọ dúró de kábíyèsí ní airport. Bọ́n ṣe fẹ́ wọlé báyìí. Olórí Mariam náà fẹ́ wọlé. Kábíyèsí ní, Madam, èmi àti yín ò plan àti lọ sí vacation o. Ẹni tá jọ ń lọ leléyìí o. Ẹni tá jọ ń lọ leléyìí. Ṣé ẹ mọ̀ pé nígbà tán mọ̀ wọn ara wọn? Wọ́n mọ̀ pé àwọn ti tẹ́ káàkiri. Wọ́n rò pé bóyá ayé ti tẹ́lẹ̀ tí wọ́n ń yọ ayọ̀ pọ̀rọ́. Tí kọ́ bá kàn ti sọ fún kábíyèsí, kábíyèsí náà kàn rẹ́rìn-ín. A ní ó yẹ ẹ jẹ́ a jọ lọ. Wọ́n mọ̀ pé orin ti yàtọ̀, ìlú dẹ̀ ti change. Wọ́n ní bí Mariam ṣe wá ní, ó ṣe wá jẹ́ àwa tá wà nídìí òru àìtí ìrọ̀sàn. Ó ṣe wá jẹ́ àwọn tí ó tiẹ̀ sí ní nítòsí ìdí òru. Ó ṣe lè jẹ́ Naomi ló fẹ́ lọ. Wọ́n ní kò fi kọ́ pé méjì o. Wọ́n ní tẹ bá rí bó ṣe tú wèrè lẹ̀ fún Naomi, ìyẹn Mariam. Tó ní ìwọ husband snatcher. Wọ́n ní ṣe ló pariwo lé Naomi lórí ṣá. Wọ́n ló pariwo ní ìwọ kẹ̀, o ò lè lọ, o ò lè ṣe. Wọ́n ní kábíyèsí, kí ni? Wọ́n ló embarrass lady yẹn to the extent. Wọ́n ní ṣe ló fọ́ sí Naomi. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ o. Allegedly ni o. Wọ́n ló kọ̀ fún Naomi ní fọ́ọ̀sì àfi wà. Àgbọ́tagbọ́. Bí àwọn kan ní wọ́n ní ṣe ló wọ́n jà. Naomi ò ṣáà ní máa wò wọ́n ní pẹ̀lú oyún nínú. Àwọn kan ní ṣe ló bá jà, àwọn kan dẹ̀ ní kò bá jà. Àwọn kan ní ṣe ni Naomi dẹ̀ fi. Wọ́n ní lady yẹn dẹ̀ sunkún lọ. Wọ́n ló dẹ̀ sunkún dẹ̀ padà sílé. Pé ṣé kábíyèsí rí nǹkan tó fojú òun rí rèdèrèdè. Wọ́n lọ́mọbìnrin yẹn sunkún. Ó sunkún. Vacation ò ṣe é lọ mọ́ o. Naomi ò lọ sí vacation o. Wọ́n ní kábíyèsí wá ní. Wọ́n ní vacation mọ̀ pé tíwájú ò bá ṣe lọ èèyàn á ṣàṣe padà sí. Wọ́n náà ṣàṣe dàbẹ̀rú. Wọ́n ní kí ló ṣẹlẹ̀ gbogbo àwọn tó wà ní airport. Before you know it, bí ó di bó lọ yà mí. Wọ́n ní ṣe ni Mariam. Wọ́n ló start Mercedes Benz ẹ̀. Tóun náà wá tó ń lọlé. Pé yes. Òun ò lọ. Wọ́n ní kàkà kí kíní kan ṣe kíní kan á fi ṣàwàdà. So ṣàmọ̀ pé àlọ́ ò lọ mọ́, àbọ̀ bọ̀ wọ́n. Ó ṣà scatter vacation fún Naomi àti kábíyèsí. Wọ́n ní Naomi padà sílé ní straight. Bí eléyìí Mariam. Wọ́n ní bóun náà ṣe wá bẹ̀rẹ̀ sí òun náà wá sọ pé ó fẹ́ lọlé. Bí kábíyèsí kan ṣe pé àwọn ti airport pé wọ́n gbọdọ̀ jẹ́ kí lady yẹn kó drive out kúrò ní gate airport. Ó gbọdọ̀ drive out.
wọ́n ní bó ṣe wọ́n ní bí Mariam ṣe fẹ́ kóun jáde kúrò ní airport wọ́n wá arrest ẹ̀. Wọ́n kàn ní wọn ṣí gate, wọ́n ní madam you are under arrest. Wọ́n náà arrest ẹ̀. Wọ́n á ní kí ló dé? Kí ló dé? Ó fi pé bóyá àwọn tí mú jẹ. Kábíyèsí ò sọ̀rọ̀, kò bá sọ anything. Wọ́n ṣe kábíyèsí sọ fún wọn ní airport pé obìnrin yẹn kò gbọ́dọ̀ lọ scot free. Arrest ẹ̀. Wọ́n ní bó ṣe arrest Mariam nìyẹn. Ló bá ní kí ló dé? Wọ́n ní tó bá dé station wàá mọ nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ní bó ṣe dé station ló bá ní number one pé ó fọ́ obìnrin tó wà nínú oyún ó fọ́ létí. Wọ́n ní first lady ní ààfin ìyẹn Queen Naomi wọ́n ló fọ́ etí ẹ̀. Ìyàwó kábíyèsí wọ́n ló fọ́ etí ẹ̀ tó dẹ̀ wà nínú oyún. Wọ́n ní nǹkan tó ń ṣe ààrẹ sí i. Ló bá ní kíní kan wọ́n ní kó shut up. Wọ́n ní kó shut up. Wọ́n ní fọ́ fún ní statement wá. Wọ́n níbi tó ti ń kọ state ó ní kó jọ kó má wulẹ̀ ṣe any statement. Wọ́n ní ó sì ń bribe wọn. Wọ́n ní kì í ṣọ̀rọ̀ bribe lélẹ̀. Kábíyèsí Ọọ̀ni ló ní kó tì ẹ̀ mọ́lé pẹ̀lú bó ṣe fún ẹni ẹlẹ́ni tó fún ní ìfọ̀tí obìnrin tó wà nínú oyún tí nǹkan kan bá lọ ṣe kíní kan. Wọ́n ní kábíyèsí dẹ̀ sọ pé tóun bá dá sí ọ̀rọ̀ yìí pé kán bẹ́ẹ̀lì ẹnìkan ni. Pé àìjẹ́ bẹ́ẹ̀ pé wọ́n máa bẹ́ẹ̀lì ẹ̀. Á jẹ́ pé wọ́n máa fi ẹnu ẹ̀ yẹn láti fi bẹ Naomi pé òun sorry fún nǹkan tóun ṣe fún Naomi. Tó fọ́ Naomi létí, tó disgrace ẹ̀ ní public láti sọ pé husband snatcher ni Naomi. Kí ni Naomi ṣe? Wọ́n ló bí obìnrin yẹn sunkún lọlé ni. Kẹ́ máa wo irú insult tí Naomi ń rí ní ara Ọ̀jájá. Tí Ọ̀jájá dẹ̀ kọ̀ jálẹ̀ pé òun ò ní jẹ́ kí àwọn people yìí kán yàgò fún Naomi. Kí Naomi kó lè rí mímí láyé ẹ̀. Ẹ wo insult tán fún un. Wọ́n ní kò jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ní bí kábíyèsí ṣe wá ní kó tì í mọ́lé. Wọ́n tì í mọ́lé o. Ìyẹn Mariam ní nǹkan tí a gbọ́ pé wọ́n ló ṣe fún Queen Naomi ní airport. Ẹ rí pé eléyìí lágbára. Àbí irú wàhálà wo leléyìí? Ẹ rí pé ọlá tún ní ìyọnu o. Wọ́n ní àṣẹ ọlá ní ìyọnu. So kí ni ká tí wá ṣe lè sí? Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi fi tó kù sí comment section. Ẹ bá mi share, kí ẹ bá mi like, kí ẹ dẹ̀ bá mi subscribe. Ọmọ ọlọ́mọ ní nǹkan tí Mariam ń ṣe nígbèésí ayé ẹ̀. Kábíyèsí ó dọwọ́ yín o. Ó dọwọ́ yín, ó dọwọ́ Ọlọ́run. Kí ẹ mọ bẹ́ ṣe fẹ́ ṣe àwọn ọmọbìnrin túláàsì tẹ́ kó sáàfin o. Ọlọ́run á ṣe ìdájọ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Ẹ kú tẹ́tí sí wa o. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá share, kí ẹ bá like, kí ẹ dẹ̀ bá subscribe. Ẹ fi tó kù sí comment section. Ẹ ṣeun. Bye.